gbogbo nígbàgbọ́ ló sọ fún pé kó lọ. Gbogbo nígbàgbọ́ ló sọ fún pé kó lọ. ẹ pariwo salvation is free. Ọlọ́run 1930 Ọlọ́run Babalọ́lá ẹ kú iṣẹ́ o. Salvation is free. Evangelist James Adeniyi aka kìnìkìnṣe Ọlọ́run 1930 lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ is your gospel ministry tí gbogbo ènìyàn mọ̀ sí salvation is free. Ọ̀fẹ́ ní ìgbàlà ń pè gbogbo àwa jíǹrere sí ìkéde ìgbàlà ọlọ́dọọdún annual evangelism outreach. Àkòrí salvation is free. Ọ̀fẹ́ ní ìgbàlà tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìbí Jésù Christmas Day gángan ni ó. Agogo 7 òwúrọ̀ la máa pàdé ibi ìpàdé ní Unity Estate Kára Ìbàfò phase 1. Wá ká lọ ṣiṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀bùn ọ̀fẹ́ ò ní kábàámọ̀. Turum 08060 72 70 91. Jésù ni Olúwa.